Wọ́n ti ké sí àwọn ọmọ ẹgbẹ́ akọ̀ròyìn nílẹ̀ yìí láti tẹ̀lé ìwà rere lórí iṣẹ́ tí wọ́n ń ṣe nípa mímójútó ìwà tòótọ́ kí wọ́n sì fi ti ọmọlúwàbí kún un nígbà tí wọ́n bá ń jábọ̀ ìròyìn wọn, kí wọ́n sì gbìyànjú láti fi Ọlọ́run ṣe àkọ́kọ́ nínú ìlànà wọn láti tayọ nínú iṣẹ́ wọn. Bíṣọ́ọ̀bù ilé ìjọsìn African Church Solution Camp Lẹ́mẹ̀ Abẹ́òkúta Jeremiah Okunola ló ṣe ìwàásù yìí níbi àdúrà ọlọ́dọọdún ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ tí àwọn ẹgbẹ́ akọ̀ròyìn ẹ̀ka ti NTA ìpínlẹ̀ Ògùn ṣe àgbékalẹ̀ rẹ̀. Akọ̀ròyìn wa Oyinkanṣọ́lá Ọ̀jẹ́ládé ni ó ṣe àtòjọ ìròyìn náà. Ẹ gbọ́ àtúpalẹ̀ ìròyìn síwájú sí i. Pẹ̀lú ẹ̀mí ìmoore ni àwọn ọmọ ẹgbẹ́ àjọ àwọn akọ̀ròyìn ti orílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti iléeṣẹ́ NTA Abẹ́òkúta fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run fún àṣeyọrí tí wọ́n ṣe ní ọdún 2024 bí wọ́n tún ṣe fi ọdún 2025 tí a wà yìí sí Ọlọ́run lọ́wọ́. Àlùfáà tí wọ́n pè síbi ètò náà, Bishop Jeremiah Okunola ti ìjọ African Church Solution Camp tó wà ní Lẹ́mẹ̀ Abẹ́òkúta tí wọ́n ṣe ojú rẹ̀ rọ àwọn ọmọ ẹgbẹ́ akọ̀ròyìn orílẹ̀-èdè Nàìjíríà ti ẹ̀ka NTA Abẹ́òkúta láti ṣe àmúlò ọ̀rọ̀ Ọlọ́run nínú ọdún tuntun tí a wà yìí kí ó bàa lè tọ́ wọn sọ́nà títí ọdún yìí á fi parí. Àlejò pàtàkì àti igbákejì ọ̀gágun àjọ NSCDC David Ojelabi tí wọ́n ṣojú rẹ̀ pèsè àwọn ohun ìmọ̀ tí àwọn akọ̀ròyìn yóò fi máa dáàbò bo ẹ̀mí wọn tí wọ́n bá ń ṣiṣẹ́ lọ́wọ́. Gíwá iléeṣẹ́ NTA Abẹ́òkúta Kẹ́hìndé Ọ̀nàdáwà pè fún ìfọwọ́sowọ́pọ̀ àwọn òṣìṣẹ́ rẹ̀ láti mú iléeṣẹ́ ọ̀hún lọ sí ìpele tó ga. Alága àjọ akọ̀ròyìn àwọn ọmọ orílẹ̀-èdè yìí ẹ̀ka ti iléeṣẹ́ NTA Abẹ́òkúta Comrade Yemi Dalemo ó fi ẹ̀mí ìmoore hàn sí àwọn àlejò tó wá. Lẹ́yìn náà ni wọ́n ṣe àdúrà pàtàkì fún ìdáàbòbò àti ìdàgbàsókè iléeṣẹ́ ọ̀hún. Ọmọlára Yusuf ló ń jábọ̀ ìròyìn.